tí ò ì sí àkọsílẹ̀ tí ò sí ẹni tó lè sọ pé bá a ṣe lè ṣeré. Elédùmarè wá rọ 150 odù ó lé 6 kalẹ̀, ó wá kó ọ̀rọ̀ sínú ẹ̀, ó ní kí Ọ̀rúnmìlà gbé mi síkùn. Nínú ọ̀rọ̀ tó gbé mi síkùn yìí, tí ó bá rú wa lójú bá a ṣe fẹ́ gbọ́ ohun tí Elédùmarè bá wa sọ, ó fún Ọ̀rúnmìlà ní ikin, ó fún ní ọ̀pẹ̀lẹ̀, ó fún ní agbígba, ó fún ní ẹ̀rìndínlógún, ó fún ní obì. Ìyẹn ni ìwé kíkọ ti Ọ̀rúnmìlà. Ẹni tí ọ̀rọ̀ bá rú lójú, tó bá gbọ́ èdè, tó gbọ́ ẹ̀yọ̀, tó gbọ́ ìtumọ̀, tó kọ́ ẹ̀kọ́, tó yanrantán, ibẹ̀ ló ti fẹ́ máa mú ọ̀rọ̀ jáde, mo ta fẹ́ máa fi sọ̀rọ̀. Nínú odù ni ọ̀rọ̀ sá pamọ́ sí. Ṣùgbọ́n Ọ̀rúnmìlà ni alágbàwí tó ń tú ọ̀rọ̀ yìí jáde fún wa, tó ń jẹ́ ká mọ ohun tó ń ṣẹlẹ̀, ohun tí Elédùmarè rán odù sí Ọ̀rúnmìlà fún pé kó sọ fún wa. A ṣe máa wá sọ pé oníṣẹ̀ṣe ò sin Ọlọ́run. Tá a bá tún wá wo ohun tí odù bá sọ fún wa, kókó ni ká máa sin Ọlọ́run, ká dẹ̀ máa fi ìbà fún Ọlọ́run. Ṣùgbọ́n torí wípé ohun tí a bí wọn bí kì í hù wọ́n, tẹni ẹlẹ́ni ló ń yá wa lára. Ọ̀rúnmìlà ti sọ eléyìí ní 15,000 years ago. Nínú odù yìí ni Ọ̀rúnmìlà gan ti ń jẹ́ ká mọjọ́ tòun lò ní ayé. Tábà wọnú ọ̀sán rẹ̀ tẹ̀ lọ. Oníṣòwò rógólẹ́yẹ pásún ọdún ògbàrún ẹlẹ́yẹ òkè kẹfún. Yìndìnyìndì sáà yòmùnà nǹkan pẹ̀lú ọ̀bẹ yẹ̀rìyẹ̀rì lẹ́sẹ̀. Adífá fún Ọ̀rún ló máa ṣe bí erébìrì ló gba 15 ọdún láyé. Ibẹ̀ ni Ọ̀rúnmìlà ti lò gba 15 ọdún kó tó lọ jí ìpadà fún Elédùmarè ọba. Ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ tó ti sọ fún wa, ó ní ohun tó bí wọn bí òní wò wá, tẹnilẹ́ lẹ́ máa gbájúmọ́. Ẹ jẹ́ ká ti ibi ìṣáná tún kíyèsí oògùn. Bí ẹnìkan bá ṣe nǹkan kan ní àárín wa bá ṣe wà yìí, bóyá aṣọ ló mọ̀ ọ́ ṣe, kò ní tẹ́ wa lọ́rùn o, àfi ká lọ́ra tòyìnbó. Bí ẹnìkan bá gbẹ́ igi lórógùn ní ìsìn tó kó fún wa, tó ní ká máa lò ó, kò ní tẹ́ wa lọ́rùn o, tóyìnbó bá mú tiẹ̀ dé tiẹ̀ ló máa gbájúmọ́, a máa gbé tó aṣọ kalẹ̀. Bá a bá ṣe ìjábẹ̀ lásán lọ́wọ́ ara wa, tọ́ba ní tòyìnbó lélẹ́yìí o, a máa gbé tó ẹ̀ sọnù. Òun náà ló ń ṣẹlẹ̀ sí wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé di bá a ṣe sọ yìí. Ṣùgbọ́n Ọ̀rúnmìlà ti sọ ṣáájú, ó nígbà tó bá yá, ohun tó bí wa bí ò ní wù wá mọ́, tẹni ẹlẹ́ni ni ó yà wá lára. Tẹni ẹlẹ́ni tó wá ń yà wá lára yìí, àfi ká fi ọgbọ́n inú àti làákàyè sí. Nínú odù tí Ọ̀rúnmìlà ń sọ fún wa, Ọ̀rúnmìlà ò tako Jésù o, àwọn ò rí nu fa. Ọ̀rúnmìlà ò dẹ̀ tako Ànábì wa sallallahu alaihi wasallam, àwọn ò rí nu fa. Ó ní odò ṣẹnu kọ́tọ́ pé odò ń gúnyán, àtẹ́ṣẹ̀yà gbàsàrà gbọ́bẹ̀. Orò nínú láralára sọ́lọ́run lójú bí ẹni fẹ́ gbọ́ lọ́run lójú bí ẹni ò lè gbọ́ lọ́run lójú. Adébá fún Jésù olùgbàlà ó ti ní ọ̀run bọ̀ wáyé. Ó pé má lọ débẹ̀ má béèrè wo, má lọ débẹ̀ má béèrè wo ikú tó pa Jésù. Má lọ débẹ̀ má béèrè wo ẹni tó pa Jésù. Má lọ débẹ̀ má béèrè wo Júdásì ló pa Jésù. Má lọ débẹ̀ má béèrè wo. Ṣé bí Ifá ló sọ bẹ́ẹ̀ fún wa? Ṣóbú ó bú Jésù? Kò bú. Torí pé Ọ̀rúnmìlà gbọ́ mọ̀ pé nígbà tí òun gbọ́ bá jíṣẹ́ tó wá jẹ́ ní ayé tán, àwọn kan ló máa tẹ́wọ́ gbà á. Ṣùgbọ́n àwọn ló làákàyè ní àgbọ̀ àgbọ̀yé. Elédùmarè dá Ọ̀rúnmìlà fún àwọn Áfíríkà láti máa ṣe olùtọ̀nà wa lọ́dọ̀ Elédùmarè mọ́. Ifa Olokun, ọmọ tá a jẹ igba ìnábì ká máa pè ní ànábì sallallahu alaihi wasallam. Ṣé bí Ifá ló sọ bẹ́ẹ̀? Ṣé Ifá bu? Torí wípé oníkálukú máa lo ìgbà tí ó máa lọ ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ òun ló ju gbogbo ayé lọ. Ọ̀rọ̀ tá à ń sọ yìí, ó ju ànábì sallallahu alaihi wasallam lọ. Ọ̀rọ̀ tá à ń sọ yìí, ó ju Jésù Kristi lọ. Ọ̀rọ̀ tá à ń sọ yìí, ó ju Ọ̀rúnmìlà lábẹ́rẹ́ àgbọ̀mìrègún lọ. Torí wípé kíni wọ́n ti sọ ọ̀rọ̀ yìí tó ní àìmọye ẹgbẹ̀rún ọdún, ọ̀rọ̀ náà la tún sọ yìí o. Torí eléyìí, ẹ jẹ́ kí o bá ní àgbọ́yé, ká wá ìmọ̀, ká má fi gbàkan bọ ìkan nínú, ká má sọ lẹ́nu, ká má bàa sọ àpò ìyàkọ́.
ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti kùnà nítorí ẹ̀sìn. Ó dá ẹjẹ́ ìbéèrè question kan, ta ló mẹ̀sìn tí Ọlọ́run bá ń sìn ní gbogbo wa? Kí la bára wa jà fún? Nígbà tá a mẹ̀sìn tí Ọlọ́run bá ń sìn, Ifá dẹ̀ ń sọ fánú òtún àràbà, ó ní ìta gbọ́ là ń wí, èyí tá a wí là ń gbọ́, ta ló ṣojú rẹ? Bí ẹ̀fọ́rọ̀ náà ń gbógun tẹ Elédùmarè ọba lọ. Gbogbo tá à ń sọ yìí kò sí ẹni tó ṣojú ẹ̀. Kí ló dé tá a wá ń bára wa jẹjẹ ẹ̀sìn? Kí ló dé tí Mùsùlùmí lòun ò fẹ́ Kìrìsìtẹ́nì? Kí ló dé tí Kìrìsìtẹ́nì lòun ò fẹ́ Mùsùlùmí? Kí ló dé tí Kìrìsìtẹ́nì lòun ò fẹ́ oníṣẹ̀ṣe? Ta ló dá wa? Ta ló dá oṣó? Ta ló dá àjẹ́? Ta ló dá èṣù? Àwọn tá à ń sọ yìí, ẹni tí Ọlọ́run bá fẹ́ bínú sí ló máa ń gbé sí. Àṣọ Elédùmarè ni wọ́n jẹ́. Torí ẹ̀ àfi ká di ẹ̀sìn mú ní ìlànà káàró ojú òjìrè ká bá ṣe máa sin Ọlọ́run. Ká dẹ̀ lo ìfẹ́, wọ́n ní unity is a strength. Ká jẹ́ kí ìfẹ́ jọba láàrin ara wa. Ifá náà dẹ̀ sọ fún wa nínú ọ̀bàràká, ó ní ọ̀bàràká kì í ṣòǹtẹ̀, àwọn tó ń bẹ níbẹ̀ ni ó gbọ́ fá. Bí n bá ṣe fẹ́ kí tìẹ ó rí ni kí tèmi ó rí, bí wọn náà ṣe fẹ́ kí tèmi ó rí ni kí tìẹ ó rí. Adé abọ́lọ̀bàrà tí ń ṣàwọ́ lọ sínú ilé káwọn ní ó kára lẹ̀ bọ́ ni kó ṣe, ó ń sọ̀rọ̀ ọ̀fẹ́ fún wa. Bébí mi bá ṣe fẹ́ kí tìẹ rí, jẹ́ kí tèmi náà rí bẹ́ẹ̀. Bí ọdún bá fẹ́ kí tèmi rí, jẹ́ kí tìẹ náà rí bẹ́ẹ̀. Tí a bá lo ìfẹ́ láàrin gbogbo wa, a ní bára wa jà, a ní gbọ́ra wa sódì, a ní wo láìfi ara wa. Torí ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ kó jọba láàrin ẹ̀sìn. Torí gbà tá a mọ ẹ̀sìn tí Ọlọ́run sìn inú gbogbo wa, kí là ń bára wa jà fún? Kí là ń búra wa fún? Ṣùgbọ́n kò sí lọ́dọ̀ onífá o, kò dẹ̀ sí lọ́dọ̀ oníṣẹ̀ṣe. Tá a bá rí ògbólógbò àfáà tó kọ́ tó kéwú tó gbọ́ ohun tí Àlùkùránì ń wí, a wọnú lé fa. Kọ́kọ́rọ́ tó ṣí tó tì ní fa. Ìwọ tó bá ti wá kọ́kọ́rọ́ tó ṣí tó tì ò lè jẹ́ èèyàn. Ò bá ka Báíbù, ò bá pé Kùránì, ń yóò ń kó ká. Ṣùgbọ́n tó bá wá kọ́kọ́rọ́ tó ṣí tó tì tó bá gbà mú báyìí, wà á débi tó lọ. Ẹ fi ìbà fún Ọ̀rúnmìlà. Tó ń kọjá síwájú rere. Àwọn ọ̀rọ̀ wọn wọ̀nyí, Ifá ló jẹ́ ká mọ bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí. Òun ló jẹ́ ká mọ bí Elédùmarè ṣe tó. Ọ̀rúnmìlà sọ fún wa, ó ní méje ní ọ̀run. Ó dẹ̀ dárúkọ wọn ọ̀run yìí. Ó ń jẹ́ kó yọ apínú ọ̀run keje ní Elédùmarè ń gbé, ṣùgbọ́n kò sí wòlíì tó tó débẹ̀ tó tó wọbẹ̀ rí. Ṣé bínú ẹ̀kọ́ fánà ló gbé wà? Àfi ká gbà fún ìṣẹ̀ṣe, àfi ká gbà fún irúnmọlẹ̀, ká má bàa sọ ilé nù, ká má bàa sọ àpò ìyàkọ́. Torí àìgbà fún ìṣẹ̀ṣe, àìgbà fún irúnmọlẹ̀ ló ń jẹ́ kí ọ̀rọ̀ ayé máa rí bárabàra. Ìwọ tó jẹ́ pọ́mọ Ọlọ́ṣun ní ẹnu ilé yín, omi Ọ̀ṣun náà fi bí ẹ, ìṣẹ̀ṣe Ọ̀ṣun náà ń ṣe nùràn yín, ó wá torí pé ọ̀làjú dé, ó lọ gbé Ọ̀ṣun sọnù, òní kí ló ń jẹlé. Ara Ifá ń gbà yé lọ, agbẹ́rí ó mọ́ o. Ara Ifá ń gbà yé lọ, agbẹ́rí ó mọ́. Ara Ifá ń gbà yé lọ, agbẹ́rí ó mọ́. Ara Ifá ń gbà yé lọ, agbẹ́rí ó mọ́. Ìmọ́lẹ̀ ti dé, òkùnkùn ti paradà. Bẹ́ẹ̀ni, ẹ má jẹ́ kẹ́ni kankan tàn wá jẹ mọ́. Ẹ jẹ́ kó ní kálukú padà sídìí ìṣẹ̀ṣe ilé ẹ̀. Ẹ jẹ́ kó ní kálukú lọ wá rẹ̀ rí. Ẹ jẹ́ kó ní kálukú wá rẹ̀ mọ̀. Mọ̀rú ẹ̀yà tó yẹ ẹ́, mọ̀rú ẹsẹ̀ tó fẹ́ gbé, mọ̀rú tó yẹ kó máa ṣe. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti fiṣẹ́ sílẹ̀, iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kùnà, tó jẹ́ ìyàwó níyàwó ló fẹ́ tí kì í ṣe ìyàwó ẹ̀ ti sọ nínú ìwà tí Elédùmarè kà. Ó ní ká má bá wọn kálá ijí ó, ká má bá wọn fẹ́ ọ̀sùn àlọ́rọ̀, ká má bá wọn lómi tòkítòkí abẹ́rùwà, ká má bá wọn fi sùúrù pé sùúrù, ká má bá wọn fi sùúrù pé sùúrù, ká má fi òrókò pé oríro, ká má ṣe gọ̀lọ̀tọ̀ kí ìyá wa, ká má ṣe gọ̀lọ̀tọ̀ kí bàbá wa, ká má rogbó ògún lóko.
tó má pèèyàn sí gbogbo ọ̀hún tán ká má sọjọ́ ẹlẹ́bi dàrí òun kọ́ là ń ṣe báyìí gbogbo ohun tó là ń sọ fún wa pé ká má ṣe òun lọ fi ń pàṣẹ ìlú ẹlòmíì àtórí ipò agbẹjọ́ ẹlẹ́bi faláre agbẹjọ́ aláre fẹ́lẹ́bi báwo ló ṣe fẹ́ tùbà tó fẹ́ túṣe láti ìjọ tó bá máa jẹ fánú máa fi yàn ṣọ́ọ̀ṣe bẹ́ẹ̀ mọ̀ torí eléyìí àwa ni ká túnra wa jí ká túnra wa bí ká ní àgbọ́yé ká má bàa toko òrókò doko ríro ká wá òótọ́ kàn ká wára wa rí ká sin ìsìn bá ṣe ń sìn ká fi ọ̀rọ̀ ẹnu Ọlọ́run bẹ Ọlọ́run bá ṣe ń bẹ̀ ẹ́ ká fi ọ̀rọ̀ Ọlọ́run pe Ọlọ́run bá ṣe ń pè é ká ba lè rojú rí Ọlọ́run àní sọnù olùgbèrèdè àwọn olóde ìgbégbé àfògbàṣẹjọ awé ẹgà ṣẹṣẹṣẹ àtọlùgbèrèdè àwọn olóde ìgbégbé àtàfògbàṣẹjọ awé ẹgà ṣẹṣẹṣẹ adífá fún Ọ̀rúnmìlà ọmọláyé kọ̀ sí ifá wọn làwọn ò ní sin fá wọn kí la pe fá ọ̀rọ̀ ẹnu Elédùmarè ṣé ọ̀rọ̀ ẹnu Elédùmarè èèyàn lè yọ kó nu ayé ẹ̀ kò ṣeé ṣe ṣùgbọ́n tí àwọn tí ò mọ̀kànmọ̀kàn bá máa sọ fún wa wọn á ní ká pa ọ̀rọ̀ ẹnu Elédùmarè tì bẹ́ẹ̀ bá dé yọ ọ̀rọ̀ Elédùmarè kó nu ayé ti dòkú torí ẹ̀ mo rọ gbogbo wa ọ̀rọ̀ ẹnu Elédùmarè ò ṣeé yọ sọnù ìwà tó ń jọmọ Ọlọ́ṣun wọ́n ti kúrò fún ẹ wípé wàá jó ń jẹ wálé Olúwa kó o lọ́dọ̀ Ọ̀ṣun jọ tètè lọ́wọ́ Ọ̀ṣun ìkòkò Ọ̀ṣun tètè lọ́wọ́ akàn torí nígbà tí ayé ń jẹ ayé àwọn tó ń bọ Ọ̀ṣun ẹ̀mí wọn ń gùn wọn ń gbó wọn ń tọ́ ayé wọn dẹ̀ ń túbọ̀ ń túṣe ìwọ́n tó ń jọmọ eléégún tọ́ni kò lọ gbé ẹ̀kúlé gbé kó lọ sọ́sígbó kò sí ohun tó ń jẹ bẹ́ẹ̀ ìkùnà ni o tá a bá mọ̀ tó máa tó ń jẹ eégún oníkọ̀ lọ́rùn ló ń jẹ eégún àwọn òkú ló máa ránṣẹ́ ṣùgbọ́n kò sáyè yẹn ní ìsìn ká bá pàbẹ̀ ó ní ìtumọ̀ tó ń jẹ eégún ìwọ́n tó ń jọmọ ológun wá ìṣẹ̀ṣe ilé ẹ̀kan padà wá ìwọ̀ tó wà nídìí ẹ̀kọ́ fi tì í ó rí Ọ̀rúnmìlà rèé ọmọ aráyé lọ́wọ́ ò ní sin fámọ́ Ọ̀rúnmìlà bá kó àpò àbírà ẹ̀ ó kó rìṣàrìṣà ó kó rìṣòrìṣò tòun tàpé mọ̀ ní àkókòradì ìgbà tó kóradì eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ èèyàn ò fọhùn bí èèyàn ayé doríkodò bí igbá àdému wọ́n bẹ̀rẹ̀ sí sa kíjokíjo wọ́n ní Ifá tọ́nà nísìnyí wọ́n lòun náà la tún fẹ́ ṣe òun la táyé ṣe òun la fi ní mọ̀nà ìjọba tó bẹ̀rẹ̀ sí sìn yẹn ìjáládùn ẹ̀wí àhósì o. Ewu àkọsí àhósì ewu àkọsí Ifá àhósì o. Ewu àkọsí àhósì o. Ewu àkọsí ẹ̀là àhósì o. Ewu àkọsí àhósì o. Ewu àkọsí. Ẹ jẹ́ kí oníkálukú wa mọ̀ bóyá fẹ́ fi ìṣẹ̀ṣe sin Ọlọ́run. Ọlọ́run tá à ń sọ yóò pé méjì. Ọba èní ni ọba ọ̀la ọba ọjọ́ gbogbo. Ní àfikún ọ̀rọ̀ mi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe ẹ má jẹ́ ká fojú ọ̀lẹ wò wá ẹ má jẹ́ ká fojú àìlẹ́kọ̀ọ́ wò wá ìwọ tó bá jẹ́ ọmọ eléégún súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n tó mọ̀ tí wọn tó ń jẹ́ eégún kọ́ lọ́wọ́ wọn ohun téèyàn bá mèèyàn máa ń kọ́ ni o mọ̀ túmọ̀ ẹ̀ láti pé tó bá wà ní gbangba táwọn kan bá fẹ́ máa sọ ohun tí ò tọ́ láti fi ṣì ẹ́ lọ́nà kó o jẹ́ pé yọ pé o mọ ohun tó ń ṣe ohun tó ń jẹ́ eégún rẹ̀ ìwọ tó ń jọmọ olóòṣà má fò òòṣà jẹun lásán wá ìtumọ̀ ohun tó ń jẹ́ òòṣà tó bá pàdé ń fẹ́ ṣe lọ́nà pé lọ́sàn tó ń gbé dànù kó o mọ ìtumọ̀ láti sọ fún pé wá jẹ́ kí mi náà láàrọ̀ òòṣà yẹ kó o mọ ohun tó ń jẹ́ òòṣà ìwọ tó jẹ́ ọmọ ológun má jókòó ti pé ẹ ṣàjẹ́ máa fi jẹun torí tí ìdánwò ẹ bá dé tó bá kó tiẹ̀ wàá sọ pé ògùn nù mọ ìtumọ̀ ohun tó ń jẹ́ ògùn wá ìmọ̀ ẹ̀tàn láti pé bẹ́ẹ̀ nìkan bá takò ẹ tàbí ó sọ nǹkan míì fún ẹ pé lọ pati kí ọ náà lè láyé pé ohun tí mo gbé dání yóò ṣe pati o ìtumọ̀ ẹ̀ rèé torí eléyìí tá a bá ń ṣe bẹ́ẹ̀ ẹnìkan kò ní ṣi gbogbo alọ́ náà ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ jẹ́ ọkùnrin tẹ́
tẹ́ ẹ jẹ́ obìnrin tẹ́ ẹ jẹ́ ìwé àsìkò yìí ẹ jẹ́ ká padà sílé ká wàrà wà rí àwa ó ṣòro ilé wa o àwa ó ṣòro ilé wa o ẹ̀sìn kan ò pé òye ẹ̀sìn kan ò pé káwa má ṣòro àwa ó ṣòro ilé wa àwa ó ṣòro ilé wa o àwa ó ṣòro ilé wa o ẹ̀sìn kan ò pé òye ẹ̀sìn kan ò pé káwa má ṣòro àwa ó ṣòro ilé wa o. Ìgbàgbọ́ ṣe gbàgbọ́ ó ní màá lè ṣe màá lè. Ìgbàgbọ́ ṣe gbàgbọ́ ó ní màá lè ṣe màá lè. Àwa ṣọdún ìrúnmọ̀lẹ̀ àtúnṣọdún Ifá. Ṣọdún Ifá òye. Ṣe gbàgbọ́ ṣe gbàgbọ́ ó ní màá lè ṣe màá lè. Ṣe gbàgbọ́ ṣe gbàgbọ́ ó ní màá lè ṣe màá lè. Àwa ṣọdún ìrúnmọ̀lẹ̀ àṣọdún Ifá. Ọdún tá à ń ṣe yìí ọdún tá a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Ọba akọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ni. Kábíyèsí. Torí kò yẹ lómi a ní kí ni ń jẹ́ ọdún Ifá. A ní Ifá ni ọ̀rọ̀ ẹnu Elédùmarè. Ṣé ọ̀rọ̀ ẹnu Elédùmarè ò tó wárìrì fún? Kò tó ṣọdún fún? Kò tó gbọ̀ fún? Kò tó forí balẹ̀ fún? Ẹ wo ní ta fi ń balẹ̀ yẹn ó nítumọ̀. Ṣùgbọ́n kò yọ pọ̀lọpọ̀ ẹlòmíràn ni wọ́n forí balẹ̀ fún kí wọ́n forí balẹ̀. Ẹ̀wí fún gborígborí kó má borí àwa o kó má borí àwa. Orí àwọn balẹ̀ níwájú Ifá. Orí ta fi ń balẹ̀ Elédùmarè là ń fi balẹ̀ fún. Bẹ́ẹ̀ni. Kì í ṣe igi kì í ṣe ọ̀pẹ kì í dẹ̀ ń ṣe òkúta. Bẹ́ẹ̀ni. Torí pé kí ni Elédùmarè táwa ń sọ yìí làwọn kan ń pè ní gọ́ọ̀dù àwọn kan á pè ní Jèhófà àwọn kan á pè ní Ọlọ́run ọba Allah ṣùgbọ́n ní ìlànà títí wa Elédùmarè ọba tí ò lórogún ọba tí ò lọ́ba kan ọba àkìkì tán ọba àpèpè tán ọba títí ayé ọba ìnípẹ̀kun. Kábíyèsí o. Torí ẹ̀ ọ̀rọ̀ òní ṣe ti gbogbo wa tì ọ̀rọ̀ Elédùmarè ò ní korò létí wa ọ̀rọ̀ Elédùmarè á gbé wa délẹ̀ lérí inú wa dùn ọkàn wa balẹ̀ Ifa Olokun Asorodayo. Èyí ara Ifá ń gbáyé lọ pẹ̀lú ọmọ o.